ẹgbẹ́ òṣèlú people's democratic party pdp ẹ̀ka ti ìpínlẹ̀ edo ti pariwo síta lórí bí kò ṣe sí ètò ààbò rárá ní ìpínlẹ̀ ọ̀hún látìgbà tí ẹgbẹ́ òṣèlú apc lábẹ́ gómìnà ọ̀pẹ́bọlù ti gba ìṣàkóso. wọ́n nàka ẹ̀bi sí bí gómìnà ọ̀pẹ́bọlù kò ṣe lè dáàbò bo ẹ̀mí àti dúkìá àwọn olùgbé àti ọmọ ìpínlẹ̀ náà. ilé-ẹjọ́ gíga jùlọ lórílẹ̀‐èdè yìí ti wọ́gi lé ẹjọ́ tí ẹgbẹ́ òṣèlú people's democratic party pdp àti olùdíje dupò gómìnà lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú náà ìyẹn agboola ajayi pè tako ìjáwé olúborí gómìnà ìpínlẹ̀ ondo ìyẹn lucky aiyedatiwa nínú ètò ìdìbò tó wáyé ní ìpínlẹ̀ ọ̀hún lọ́jọ́ 16 oṣù kọkànlá ọdún 2024. ilé ìgbìmọ̀ aṣojú-ṣòfin lórílẹ̀‐èdè yìí ti pa á láṣẹ pé ìlànà tuntun lórí bí ilé ìfowópamọ́ àgbà ṣe fẹ́ máa já owó lẹ́yìn táwọn ọmọ nàìjíríà bá gba owó lẹ́nu ẹ̀rọ di wíwọ́gi lé ná. ààrẹ bọ́lá ahmed tinubu ń ṣe ìpàdé pẹ̀lú àwọn aṣáájú ẹgbẹ́ pan niger delta forum pandef nílé ìjọba làbújá. ìpàdé ọ̀hún bẹ̀rẹ̀ ní nǹkan bíi aago 4 kọjá ìṣẹ́jú 15 nírọ̀lẹ́ òní. ìpàdé ọ̀hún ló ṣàfihàn ìgbésẹ̀ akin míì nínú ìṣàkóso ààrẹ tinubu fún àjọsọyépọ̀ láàrin ààrẹ àtàwọn àgbààgbà aṣáájú niger delta. ilé ìgbìmọ̀ aṣojú-ṣòfin lórílẹ̀‐èdè yìí ti rọ nigeria communications commission ncc láti ti àwọn ojú òpó fọ́nrán oníhòòhò pa lórílẹ̀‐èdè nàìjíríà. ààrẹ bọ́lá ahmed tinubu ti yan dókítà mohammed aminu gẹ́gẹ́ bí ọ̀gá àgbà tuntun fún àjọ national business and technical examination board naptep. ó yan ọ̀gá àgbà tuntun fún àjọ ubec náà. ilé-ẹjọ́ national industrial court tó fìdí kalẹ̀ sí ìlú àbújá ti kéde ọjọ́ 17 oṣù kẹta gẹ́gẹ́ bí ọjọ́ tí yóò gbọ́ ẹjọ́ tí àwọn agbófinró ọlọ́pàá irinwó kan pè tako bí wọ́n ṣe ń fi ẹ̀yìn wọn tì lẹ́nu iṣẹ́ lọ́nà tí kò bá òfin mu. gómìnà ìpínlẹ̀ rivers siminalayi fubara ti ṣe ìlérí wípé ìṣàkóso òun yóò tẹ̀lé àṣẹ ilé-ẹjọ́ gíga jùlọ. gómìnà ìpínlẹ̀ sokoto tẹ́lẹ̀ ìyẹn aminu tambuwa ti fi ọwọ́ sọ̀yà pé ẹgbẹ́ òṣèlú pdp máa gba ìṣàkóso orílẹ̀-èdè yìí lọ́wọ́ ẹgbẹ́ òṣèlú apc nínú ètò ìdìbò gbogbogbò tó máa wáyé lọ́dún 2027. iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ akwa ibom ti fi ọwọ́ ṣìkún òfin mú arákùnrin ẹni ọdún 38 tórúkọ rẹ̀ ń jẹ́ victor oko tó gbẹ̀mí ìyàwó rẹ̀ victoria oko ẹni ọdún 38 níjọba ìbílẹ̀ oran ní ìpínlẹ̀ akwa ibom. alūkkóró iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ ọ̀hún timfom john ló fi eléyìí léde fún àwọn oníròyìn nílùú uyo lọ́jọ́ ajé monde ọ̀sẹ̀ yìí pé àwọn rí ọwọ́ tó arákùnrin náà lẹ́yìn tí àwọn alájọgbé wọn fi ọ̀rọ̀ náà tó iléeṣẹ́ ọlọ́pàá létí. èyí làwọn ìròyìn lérèfé tó jáde nínú ìwé ìròyìn the matrix láṣálẹ́ òní ọjọ́ ìṣẹ́gun tuesday ọjọ́ 11 oṣù kẹta ọdún 2025. àdúrà mọ́mi balógun ló ṣòǹgbùfọ̀ ìròyìn yìí. ẹniọlá sálíù lórúkọ mi.